Dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT gbogbo jọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Mo ṣe ń padà bọ̀ wá sọ ọ̀rọ̀ lórí hepatitis B. Ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ láàárọ̀ yìí, ẹ̀yin obìnrin ni mo fẹ́ wá bá sọ̀rọ̀. Pàápàá ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ràn owó, tẹ́ ẹ̀dẹ̀ lè ṣiṣẹ́, tẹ́ fẹ́ràn owó ju kàdárà yín lọ. Tí ọkùnrin bá ti rí súrà pé obìnrin gẹ́gẹ́ bí obìnrin ó fẹ́ràn owó, ó ti mọ̀ pé definitely orí ẹ̀ ó máa gbàbọ̀dè. Tọkùnrin bá ti rí súrà pé o fẹ́ràn owó, ó ti mọ̀ pé orí ẹ̀ máa gbàbọ̀dè. Ó ti mọ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ orí ẹ̀ ló máa fi ṣe àyànmọ́ àti kádàrá òun. Tí ọkùnrin bá ti rí súrà o fẹ́ràn owó, pàápàá ìwọ tó bá jẹ́ single parent, ó ṣeé ṣe kírú ọkùnrin yẹn kó dú ọmọ ẹ̀. Ó ṣeé ṣe kírú ọkùnrin yẹn kó dú ọmọ ẹ̀. Ó ṣeé ṣe kírú ọkùnrin yẹn kó dú gbogbo àwọn tó wà láyìíká ẹ̀ tó bá ti rí pé o fẹ́ràn owó. Tọkùnrin bá rí pé o fẹ́ràn owó, ó mọ̀ wípé wàhálà àtẹnujẹ yẹn dẹ̀kẹ̀rẹ́ ó lè fi pa kádàrá lé ayé ẹ̀dá. Gbogbo obìnrin tó bá ti fẹ́ràn owó láyé, oríṣiríṣi ikú ò jìnnà sí wọn. Kápá kádàrá èèyàn dà kò jìnnà sí wọn. Ká fi kẹ́dà wọn gbàbọ̀dè tọmọtọmọ kò jìnnà sí wọn. Ìdí tí mo fi sọ pé tọmọtọmọ kì í ṣe pé mò ń ṣépè fọmọ wọn. Nígbà tọkùnrin bá wá ń kí ẹ àbí tó wá ń ra nǹkan ní ṣọ́ọ̀pù ẹ, tó jẹ́ pé bóyá kọ́sítọ́mà ẹ ni tó dẹ̀ lọ́mọ kékeré tó ń tọ́, tí ọkùnrin yẹn ń lọ ó wá ti wá sọ́ di lemọ́lemọ́, a máa fún ọmọ ẹ lówó, ó lè ran ọmọ ẹ iṣẹ́ kó fún ọmọ ẹ lówó, á jókòó a máa tàkúrò ọ̀rọ̀ sọ fọ́pọ̀ ọmọ ẹ. Ọkùnrin yẹn náà tó bá ti bẹ̀rẹ̀ sí ní fún ọmọ ẹ lówó tó mọ̀ pé ó láìkó owó, kódà kó má tí ì dó ẹ, ó mọ̀ pé ó máa pàpà dó ẹni. Sórí bó ṣe wá ń fún ọmọ ẹ lówó, tó ò bá caution ẹ, tó ò bá fúnra, á dó ọmọ ẹ. Kò sí bí ọmọ ẹ ṣe lè kéré tó. Torí irú àwọn ọkùnrin yẹn, wàá rò bóyá ó ń ṣe bí bàbá sọmọ ẹ ni. Ìwọ tó dẹ̀ mọ̀ pé ó láìkó owó, tó bá ti ń fún ọ, yóò mọ̀ pé ọkùnrin máa mọ bó ṣe máa ń win heart ìyá látara ọmọ. A máa show love sọmọ ẹ, a máa fọmọ ẹ lówó, ìwà dẹ̀ máa fọ́ nílọ pẹ̀lú àpò bó ṣe tó bá yẹ pé ìwọ tó ti ẹ̀rọ ọkùnrin, wàá tún mọ̀ pé àwọn ti rí bàbá fọmọ ẹ, wàá máa ṣe pẹ́pẹ́ fúrú bó ṣe máa fà ẹ́ mọ́ra. Lórí pé bó ṣe ń ṣe sọmọ ẹ, ọ̀pọ̀lọpọ̀ yín máa rò pé nítorí ọmọ lẹ ṣe ń ṣe pé ẹ ti rí bàbá fún ọmọ yín, ẹ ti rẹ́ni tó ṣe bí bàbá fún ọmọ yín, bẹ́ẹ̀ bá tiẹ̀ láìkọ ọkùnrin yẹn, ẹ ti torí pé ẹ ti rẹ́ni tó ṣe bí bàbá fún ọmọ yín, ẹ fall into that trap. Á dó yín, á pàpà dó ọmọ náà ni. Tọkùnrin bá ti ń fún ọmọ ẹ lówó, bóyá òun ṣiṣẹ́, ọkùnrin yẹn ó jẹ́ àjèjì ọkùnrin, ó kàn ń fọmọ ẹ lówó, ó yẹ kẹ́ máa fúnra. Ṣùgbọ́n obìnrin tí owó ti jàrábà, obìnrin tó ti fẹ́ràn owó ju ìgbésí ayé ẹ̀ lọ, tọkùnrin bá ń fún ọmọ ẹ̀ lówó, máa rí ọkùnrin yẹn bíi bàbá ni. Irú yín dẹ̀kẹ̀rẹ́, tọkùnrin bá ti ń fún ọmọ yín lówó bẹ́ẹ̀ yẹn, ó easy láti fi ọmọ yín gba pààrọ̀. Ó easy kí orí ọmọ yín gan gbàbọ̀dè. Ó easy kí orí ti yín gan gbàbọ̀dè. Ó wà níbì kan, ọkùnrin tí ò ń ṣe bàbá ọmọ ẹ̀, tí ò ń ṣe bàbá ọmọ ẹ̀, ó wá ó gbé ọmọ ẹ̀ sẹ́sẹ̀, ó nítorí pé bóyá ó ti ń ṣe bíi bàbá, ọmọ ẹ̀ láàkì father figure, ó ti rẹ́ni tó fẹ́ ṣe father fún ẹ, ọkùnrin yẹn máa padà dó ọmọ yẹn ni, àbí kó fìkà rò lóbò. Torí pé obìnrin tó bá ti fẹ́ràn owó, mi ní kóbìnrin má fẹ́ràn owó, but obìnrin gbọ́dọ̀ máa gbé owó sí iwájú. Obìnrin tó bá ti fẹ́ràn owó, á lukú dẹ. Irú wọn náà máa fẹ́ ẹni tó jẹ́ carrier HIV. Irú wọn náà máa fall into victim of hepatitis B. Irú wọn kò sí nǹkan tí wọn ò ní fi lọ̀ wọ́n, nítorí pé wọ́n mọ̀ wípé wọ́n fẹ́ràn owó ju kádàrá ìgbésí ayé wọn lọ. Mi ì sọ pé kóbìnrin má fẹ́ràn owó, but obìnrin ò gbúdọ̀ fẹ́ràn owó obìnrin ò gbúdọ̀ value owó ju nǹkan tó yẹ kó rí nínú ọkùnrin gangan lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó lówó yìí, wọn fẹ́ fẹ́yàwó, wọn kàn máa ń wá obìnrin orí ìta ni. Ẹ lọ wo gbogbo wọn láwùjọ, mélòó nínú àwọn obìnrin tó láwọn big wọn fẹ́ olówó, mélòó lọkùnrin propose sí nínú wọn? Mélòó lọkùnrin ó máa fẹnu jọkọ àtìyàwó ni. Wọn ò ń fẹ́ wà tied down. Tó bá dẹ̀ wà tied down náà gan, ṣe orí owó tó ti gbádùn ta yẹn, òun náà ló máa gbádùn, torí pé kò sí ni
ó máa suffering and smiling ni wàá máa rẹ́rìn ta wàá dẹ̀ máa jẹgba nínú ilé kì í ṣe pé ẹgba tó ń rí tó ń lù ẹ́ o wàá máa jẹgba emotional trauma nínú ilé wàá dẹ̀ máa rẹ́rìn níta gbogbo àwọn ẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó tó ń gbé àwọn obìnrin tẹ́ máa rí pé yányányányányá mélòó ló propose tó fẹ́ wọn tó fi òrùka sí wọn lọ́wọ́ àwọn tó lówó yìí dójú ẹ̀ wọn ò kì í fẹ́ wà tight down ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá dẹ̀ níyàwó gan ó máa hard kó tó keep ìyàwó sílé àfi ìyàwó tó bá mọ history owó wọn àfi ìyàwó tó bá mọ history owó wọn àfi ìyàwó tó bá jọ jìyà nígbà míì bọ̀ wípé ìwọ ọmọ orí ìrìn kan ọkọ̀ wá lọ́sàn gangan orí ẹ̀ máa padà gbàbọ̀dé ni orí ẹ̀ máa padà gbàbọ̀dé ni bó bá fẹ́ sílé gan o ò lè tọ́jọ́ torí pé ìwọ kọ́ o ò dájú ẹni tí wọ́n ti fẹ́ sẹ́yìn lọ wọn ò dẹ̀ ní jẹ́ kó bà tàwọn jẹ́ láti ta ìwọ̀n dá ẹ má máa ṣe ìyàwó klọ́ọ̀bù ìyàwó pátí ẹ má máa ṣe ìyàwó orí afẹ́fẹ́ ni wọn ò lè fẹ́ sílé lọ́pọ̀lọpọ̀ ìgbà èyí tó bá dẹ̀ sọ pé dandan ó fẹ́ wọn sílé nítorí orí owó orí yín máa ń padà gbàbọ̀dé ni tí ìbá rí mi ò kí ń sọ orí yín ó máa ń padà gbàbọ̀dé ni irú wọn náà máa dó yín wọ́n á dó yín wọ́n á dó àwọn ọmọ yín nítorí wípé àwọn ọmọ yín náà máa kọ́kọ́ fi owó entice àwọn ọmọ yín náà máa kọ́kọ́ show nífẹ̀ẹ́ tọkùnrin bá ti ń show ẹ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn kó mọ̀ pé ó fẹ́ dó ẹ ni tó bá ti wá dó ẹ tó ti rí wípé ó ti ń show ọmọ ẹ nífẹ̀ẹ́ ó bẹ́tà kó cut ìfẹ́ yẹn ó bẹ́tà kó severe ọmọ ẹ pẹ̀lú from that kind of man because tó ò bá ṣọ́ra ó máa pàpà dó ọmọ ẹ ni torí nǹkan tó fi ń mú yín òun náà ni owó yẹn a máa náwó fọmọ ẹ àránṣẹ́ àránmọṣẹ́ kò ní gba change àfọmọ lówó àṣẹ gbogbo ẹ inú tiẹ̀ náà máa dùn wá lọ́mọ tí rí father figure nǹkan tó máa fi dó ẹ nìyẹn torí wàá sọ pé o fẹ́ fi òbú ẹ táì ẹ̀ dáhùn kọ́mọ ẹ lè máa rí as father especially single parent at the end of the day ó máa padà dó ọmọ yẹn ó ní mo ṣe sọ wípé gbogbo obìnrin tó bá ti ń worship owó orí wọn máa ń gbàbọ̀dè orí wọn máa ń sábà gbàbọ̀dè wọ́n máa ń sábà fi orí wọn tọ́ka dàrá àti ìṣẹ̀dá ẹlòmíì orí ọmọ wọn tó máa ọkùnrin máa ń sábà dó ọmọ wọn àwọn obìnrin tó bá ti fẹ́ràn owó jù tó bá ti jẹ́ obìnrin tó yó ara ẹ tó ara ẹ kó tẹ̀ jẹ́ pé wọ́n bá máa ṣe fún ẹ sí wọ́n á ṣe fún ẹ sí ṣùgbọ́n tó jẹ́ pé owó ọkùnrin ló fẹ́ máa fi gbéra wọ́n á dó ẹ wọ́n á dó ọmọ ẹ orí ẹ máa padà gbàbọ̀dè ni torí wọ́n ti mọ̀ wípé pẹ̀lú owó kò sí nǹkan tán lè fi lọ ẹ pẹ̀lú owó jọ́ tó bá máa gé irun ẹ tó bá máa lọ wọ́n máa fọwọ́ pa ẹ́ lórí náà wọ́n máa fowó ẹ sí ẹ lápò ni ìjọ́ tó máa fi owó tó máa ra iyì ẹ tó máa mú fún ẹ pé kó lọ fi ra nǹkan wàá gba owó yẹn torí pé obìnrin tó bá ti nífẹ̀ẹ́ owó jù kò kí ń ní ìfúnra obìnrin tó bá ti nífẹ̀ẹ́ owó jù kò kí ń ní àròjinlẹ̀ obìnrin tó bá ti nífẹ̀ẹ́ owó jù kò kí ń lè sọ no obìnrin tó bá ti nífẹ̀ẹ́ owó jù kò kí ń lè kọ ìgbàkúgbà kò tiẹ̀ kí mọ̀gbà tó bá fi ìlọ̀kulọ̀ lọ́hún obìnrin tó bá ti nífẹ̀ẹ́ owó jù kò ní mọ ìgbà tó máa fi fóun ní májèlé jẹ obìnrin tó bá ti nífẹ̀ẹ́ owó jù kò ní mọ ìgbà tó máa fi owó tó fóun kò ní mọ ìgbà tó máa fi ọwọ́ ara ẹ̀ ṣe ara ẹ̀ obìnrin tó bá ti nífẹ̀ẹ́ owó jù orí wọn máa ń gbàbọ̀dè wọ́n máa ń sábà dó ọmọ wọn kì í lè sọ no wọ́n máa ń fi ọwọ́ ara wọn ṣera wọn àwọn náà máa ń lead ọkùnrin tó máa pa wọ́n àwọn náà ló máa fi ọ̀nà àṣírí tó máa fi pa wọ́n sílẹ̀ nítorí pé tóbìnrin bá ti fẹ́ràn owó jù ọkùnrin máa mọ bó ṣe máa lo nǹkan fún ẹ tí wàá máa kà bòròbòrò ó mọ nǹkan tó máa rà fún ẹ ó mọ iye tó máa fún ẹ táyé ẹ máa bàjẹ́ kìdẹ́ ṣe gbogbo owó lèèyàn ń gbà kì í ṣe gbogbo owó lèèyàn ń gbà kì í ṣe gbogbo ọkùnrin lèèyàn ń fún ní ààyè nítorí pé ó ní owó láti wọlé síyàn lára torí kì í ṣe gbogbo ọkùnrin tó ní owó tó fẹ́ wọlé sí ẹ lára ló fẹ́ ná owó yẹn jẹ̀nílì ìmí fẹ́ ná owó yẹn fún ẹ kó lè fi renew ìgbésí ayé ẹ ni á dẹ̀ máa lo àyànmọ́ àti kádàrà tiẹ̀ nítorí alájẹbánu ni ẹ gbogbo nǹkan tó dán òun kọ́ ni wúrà
gbogbo nǹkan tó dà gbogbo nǹkan tó wùyàn kọ́ ló lérè, gbogbo nǹkan tó lérè kọ́ ló máa ń gbéyàn ró. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti fẹ́ràn owó, orí yín máa ń sábà gbàbọ̀dè. Èyí tó bá jẹ́ single parent nínú yín, ọkùnrin kan máa ń sábà dó ìyá dó ọmọ. Ẹ̀yin obìnrin tẹ́ bá ti like owó, ẹ̀yin lẹ máa ń sábà fi ọ̀nà tó máa fi ṣekú pa yín sílẹ̀. Obìnrin tẹ́ bá ti like owó, kì í lè sọ no. Obìnrin tẹ́ bá ti like owó, ẹ máa ń sọ olóore àti aláàánú tó yẹ kó dúró tì yín dọjọ́ alẹ́, ẹ máa ń sọnù, ẹ máa ń trade wọn fún material things. Ẹ máa ń trade wọn fún ephemeral, fadable things. Obìnrin tó bá ti like owó, ẹ máa ń trade originality sí fake. Ẹ máa ń trade ẹ for fake. Ẹ máa rí fake lẹ máa rà ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Ẹ dẹ̀ máa ta original ní ọ̀pọ̀. Ẹ máa fowó ra fake ní ọ̀wọ́n. Obìnrin tó bá ti fẹ́ràn owó, ẹ lọ ṣiṣẹ́. Iṣẹ́ lèèyàn fi ń jàre ìṣẹ́. Ẹ̀yin náà ẹ tóra yín. Tó bá máa fún yín kán fún yín kun. Ẹ má jẹ́ kí ẹ máa wò pé tẹ́ bá ti rí ọkùnrin sẹ́, ìṣòro ayé yín ti tán. Gbogbo obìnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀, orí wọn máa ń gbàbọ̀dè ni. Gbogbo obìnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀, wọ́n máa ń bá wọn kúkú àwọ̀kú ni. Gbogbo obìnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀, wọ́n máa ń kú ikú àìtọ́jọ́, ikú àìtóṣù, kò ń ṣèpè. Torí nínú ojú kòkòrò àti owó lẹ máa fi lọ rìn pàdé ikú yín. Etí ọ̀tá tá fara wọ̀n yín bí ọ̀rẹ́, tẹ́ni tó máa gbé yín pa, tó máa dó ọmọ yín dó yín, tá fara wọ̀n bí aláàánú yín, nítorí pé ẹ ní ojú ẹ̀ fi ríran. Olè, alátẹnujẹ, alátẹbánu, ajaṣọ móúnjẹ, tí ilé yín ò tó yín jẹ, ṣọwọ́ yín ò tó yín jẹ, òun lẹ ṣe máa ń pàdé àgbákò. Ẹ lọ yíwà padà, ẹ lọ wáṣẹ́ ṣe. shabarikolo.com. Ẹ káàárọ̀.